Hello, our people o. Ẹ kú gbádùn, ó Gargantua. Ṣé ẹ rí pé information tá a tún rí gbọ́ lénìí? Wọ́n máa ní àwọn gbéborùn. Kì í ṣe gbéborùn. Nǹkan tó ń pa ẹlòmíì lẹ́kún, tó ń ba ayé ẹlòmíì jẹ́, tó dẹ̀ tún ayé ẹlòmíì ṣe, òun la gbé wá fún yín. Kẹ́ fi kọ́gbọ́n. Kẹ́ dẹ̀ listen dáadáa. Mo rò pé bóyá àti gbọ́ ó wà ní íńtánẹ́ẹ̀tì o. Ẹ jọ̀ọ́, ẹ listen kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ṣé ẹ rí tí èèyàn bá wà láyé, tọ́lọ́run ti dá dáadáa sílé ayé, tó ti ní ìfọ̀kànbalẹ̀, ẹ jẹ́ ká máa gba àdúrà fún Ọlọ́run kí ìfọ̀kànbalẹ̀ yẹn kó lè last títí dọjọ́ alẹ́ fún wa. Ẹ má jẹ́ kí a ṣe wàdùwàdù ká sọ pé lágbájá ṣe báyìí, káwa náà a ṣe báyìí. Lágbájá ṣẹ̀ mí, nǹkan báyìí ni màá fi san fún. No, ẹ listen sí nǹkan tí ẹ̀mí Ọlọ́run tó bá ti darí yín. Kẹ́dẹ̀ máa listen sí àwọn ẹ̀mí tó máa ń darí. Torí ẹ̀mí mi wà, ẹ̀mí èṣù ni. Wọ́n máa sọ pé ẹ̀mí Ọlọ́run. Kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Ká dẹ̀ má fi agídí, ká dẹ̀ ní sùúrù. Sùúrù lérè o. Ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ kí gbogbo wa ká kọ́ nínú ọgbọ́n Ọlọ́run? Ṣé ẹ rí Ọ̀jájá of Ilé-Ifẹ̀? Ìyẹn Kábíyèsí Ọọ̀ni. Inú re, mo ti máa ń sọ̀rọ̀ máa yìí fún gbogbo wa. Ẹ̀yin tó bá wo àwọn channel wa, tẹ́ wọ́n wo gbogbo àwọn nǹkan tá à ń sọ ní channel nípa ti Kábíyèsí. He's a real man of God. Mo ṣe láìpẹ́ yìí. The man is a real man of God. Inú re, òun ló kó Kábíyèsí yọ. Tí èèyàn bá ti wà láyé yìí tó nínú re, tí ó dẹ̀ mú ọmọnìkejì, kó bá bínú ọmọnìkejì, jẹ́ kí inú ẹ̀ kọ́lọ́run kó bá pàdé. Kò bá ṣe inú níbí ni ọmọ ènìyàn, Ọlọ́run á bá pàdé. Torí òun ló ni wá, òun ló dá wa. Kò bá ṣe rere, Ọlọ́run ló ni wá, òun ló dá wa. So it's better. Àwọn tó mọ Ọlọ́run ni mò ń sọ̀rọ̀ yìí fún. Àwọn kan ò mọ Ọlọ́run, wọ́n kàn ṣe anyhow. Àṣìṣe dẹ̀ máa bá wọn nígbẹ̀yìn. Nígbà tó ń listen, tó ń dẹ̀ mú ìwà Ọlọ́run láti hù. Kábíyèsí tẹ́ ń wọ Ọ̀jájá, he's a man of God. Mo ti mọ máa yìí. Tí mo máa ń rìn kì í ṣe pé bóyá ó ti pẹ́ òkú, ó ti bí káṣá níbi 10 years tí mo lọ sí ààfin wọn. Mo lọ sí ààfin Kábíyèsí. Ó ní program tá lọ ṣe ńbẹ̀. Me looking at this man, ẹ ti mọ̀ pé èèyàn Ọlọ́run ni, èèyàn gidi ni. Ó nífẹ̀ẹ́ ọmọnìkejì. Kò dẹ̀ kí ń fojú bùyàn kéré. Bó ṣe jẹ́ Kábíyèsí, bó ṣe jẹ́ Kábíyèsí tí ẹ̀ káwọn èèyàn fi tọrọ ni. Ní nǹkan tí mò ń sọ, ṣé rí ibi tí mò ń lọ ni pé àwọn tí Kábíyèsí kó kúnnú ilé, tó ń pè wọ́n ní ìyàwó. Bíbélì sọ fún wa, ó ní ká wádìí ohun gbogbo dájú, ká mú èyí tó jẹ́ òtítọ́, ká mú yẹn dání. Ṣé ẹ rí Kábíyèsí tó lọ fẹ́ gbogbo àwọn obìnrin yẹn? Ọpẹ́lọpẹ́ inú re ló máa kó Kábíyèsí yọ. Because irú ògiri wa ni. You don't know them before and you don't know how they behave. You don't know the family tán ti wá. You don't know. Kábíyèsí àti wọn kì í ṣe pé wọ́n cut so long tó fi mọ̀ wára wọn. Pé jẹ́ kí n ṣàṣe ṣá. No, Kábíyèsí, eléyìí gan ti kọ́ Kábíyèsí lọ́gbọ́n. Wọ́n máa farabalẹ̀ dáadáa láti wo àwọn ìyàwó tó fẹ́ máa gbé sílé. Wọ́n mọ irú èèyàn tó fẹ́ máa gbé sílé. Mo ti sọ fún Kábíyèsí pé kó lọ mú olórí Naomi. Gbogbo ayé ti pariwo. Ẹ mú olórí Naomi mọ́ra o. Wọ́n ní even first lady Olúrẹ̀mí Tinubu. Wọ́n ló lọ bá Kábíyèsí. Kó fa ìyàwó ẹ̀ mọ́ra o. Òun ò fẹ́ gbọ́ nǹkan kan dẹ̀ gbọdọ̀ ṣe Naomi. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run wa, wọ́n lọ Ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó mú. Bẹ́ẹ̀ nísìnyí, Ọlọ́run náà yìí wà títí láyé. Ọlọ́run ni Ọlọ́run màmá jẹ́ o. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a ṣọ́ra ṣe kí Kábíyèsí. Àkàndá Ọlọ́run kan, kó mọ̀ pé àkàndá Ọlọ́run kan ni olórí Naomi. Orí ẹ̀ ló máa jà fún, kì í ṣe èèyàn. Kì í ṣe èèyàn ló máa sọ fún Kábíyèsí pé kó take care olórí. No. Orí ẹ̀ torí àkàndá Ọlọ́run, tọ́lọ́run ti ya spirit ẹ̀, òun ló máa. Spirit Ọlọ́run dá sí lára. Kò síbi tó lọ tí táwọn èèyàn like tó ń hail ẹ̀. Ibẹ̀ kọ́ ni mo ti ẹ̀ ń lọ.
kí n wá rìn lọ débi kí n wá rìn ọ̀nà débi tí mò ń lọ ńsìn. Ṣé rí wọ́n ní inú àwọn olórí yẹn ẹnìkan jẹ́ olórí Rónkẹ́. Wọ́n ní olórí Rónkẹ́ ló ń jẹ nínú ààfin kábíyèsí, nínú àwọn ìyàwó kábíyèsí. Wọ́n ó mà lọ gbé crown kábíyèsí, adé kábíyèsí tí Ọ̀jájá of Ilé-Ifẹ̀. Ẹ̀yin náà ṣe hà. Ṣé rí pé ìkọjá ààyè tọ́lọ́run bá máa mú yàn wẹ́rẹ́ ni. Wọ́n ló lọ gbé crown adé kábíyèsí ó lọ gbé tà. Nígbà mo gbọ́ nínú ta wọ́n ní kí ló tún lè nǹkan tá a gbọ́ ni o. A gbọ́ ni o. Wọ́n ní ni o. Wọ́n ló gbé tà. Àwọn kan yìí ń find out wọ́n yìí bóyá òótọ́ ni but kì í ṣe irọ́. Irọ́ kọ́ leléyìí. Wọn ò fi irú yẹn bá èèyàn ṣeré, wọn ò dẹ̀ ń fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn sọ pé àwọn fẹ́ fi ba ààfin kábíyèsí jẹ́ Ọ̀jájá. Wọ́n ní olórí Rónkẹ́ pé bó ṣe gbé crown kábíyèsí tó gbé lọ tà nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá crown ní inú palace. Wọ́n wá káàkiri. Gbogbo everywhere dàrú. Ta ló gbé adé ọba o? Ta ló gbé crown ọba o? Ta ló gbé wọ́n wá o? Wọ́n rí, wọ́n wá gbogbo palace wọn rí. Gbogbo everywhere dàrú. Wọ́n pe gbogbo àwọn olórí. Ta ló rí crown ọba? Gbogbo ní láyé. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wá. Gbogbo àwọn ìjòyè, gbogbo àwọn servant àti gbogbo àwọn tó ń bá kábíyèsí ṣiṣẹ́. Wọ́n wá wọn rí o. Ló bá sọ pé kí leléyìí? Irú carelessness wo? Ṣé kìí ṣe pé kábíyèsí fẹ́ rọra ẹ̀ lóyè leléyìí? Ṣé kìí ṣe pé kábíyèsí fẹ́ ṣe nǹkan tí ojú òrìrì tẹ́nìkan ò ṣe rí? Kí leléyìí? Kán wá o. Wọ́n wá o. Before you know it, ibi tí Ọlọ́run ọba àwọn ọba olúwa àwọn olúwa ògbéni níjà kẹ́rù òbò níjà. A kó àwọn oníṣẹ́ ibi, a tú wọn síta. A kó wọn jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. Àṣírí tú. Kábíyèsí pẹ̀lú inú rí ẹ̀. Pẹ̀lú bó ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn láti dá olórí padà sáàfin. Pẹ̀lú inú ire kan, kábíyèsí máa jìyà lórí wàhálà òun àti Naomi. Ó ṣe àwọn àṣà níbo lọmọ yìí gbà. Ìgbà tó fi sá lọ s'Ékòó, wọ́n ní ó sá lọ s'Ékòó, kábíyèsí wá lọ. Tó fi dé láti detention, kábíyèsí ń wá kiri. Níbo lọmọ yìí wá lọ? Wọ́n nígbà tó ń lọ sí ọ̀dọ̀ olórí Naomi, wọ́n ló kẹ́rù. Wọ́n ní tẹ́ bá rí gbogbo àwọn ọkọ̀ bọ̀gìnì tí kábíyèsí kó tẹ̀lé rẹ̀. Pẹ̀lú ẹrù rẹpẹtẹ láti fi lọ fún Naomi ní gift. Ẹ ṣáà mọ àwọn ọba, ìyàwó ọba, wọ́n gbọdọ̀ máa gbádùn. Ìyàwó ọba tó jẹ́ ní o bí irú Naomi. Kì í tún ṣe bẹ́ẹ̀ yẹn ni mo tún lọ. Ká padà sọ̀rọ̀ ọ̀dọ̀ Rónkẹ́ o. Rónkẹ́ olórí of Ọ̀jájá o. Nínú àwọn olórí kábíyèsí ní bó ṣe. Bí wọ́n ṣàwà títí. Pẹ̀lú inú ire kábíyèsí bí mo ṣe ń sọ. Wọ́n ní bí kọ́ọ̀lù kan ṣe wọlé nìyẹn. Wọ́n láwọn ti rí kíní pé wọ́n ní olórí pé àwọn ti rí crown ọba o. Wọ́n ti rí oníbo náà tí wọ́n nínú ọjà. Wọ́n ní kó máa bá wọn máa mú. Kó máa bá wọn máa kó wá, kó mú ẹni tó ń rí lọ́wọ́ ẹ̀. Ó ní kó ṣe òun jẹ́jẹ́. Mọ́là fàdá àgbà ó ní kó ṣe òun jẹ́jẹ́ pé ẹnìkan ló tà fún òun. Wá lọ sọ fún kábíyèsí máa bọ̀ láàfin. Kábíyèsí ní kó máa mú bọ̀ wọ́n ṣe dé ààfin pẹ̀lú mọ́là. Níbo lo ti rí gold? Ó ní kó ṣe òun jẹ́jẹ́. Ta ló tà fún ẹ? Ó ní kó ṣe òun jẹ́jẹ́. Receipt pé òun mọ orúkọ ń tọ̀ pé bẹ́ẹ̀ ti receipt tí òun fi tà fún leléyìí. Tó òun fi tà fún báyìí. Ó wá jẹ́ olórí Rónkẹ́. Nínú àwọn ìyàwó kábíyèsí láàfin. Òun ló tà fún. Wọ́n á ní kí ni ká wá ṣe léèsì. Bọ́ ṣàṣe tán wá ní wọ́n lò ìtìjú gbogbo everybody. Ojú ti ìyàwó, ojú ti gbogbo everybody. Wọ́n fawọ́ bojú pé ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n lè gbọ́ irú nǹkan bẹ́ẹ̀? Ṣé ó yẹ kí èèyàn máa gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sétí? Kí wọ́n má surprise. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí a tún máa bá information lọ. Bẹ́ẹ̀ information tá a gbọ́ ni pé olórí Rónkẹ́ lọ ta crown kábíyèsí. Bẹ́ẹ̀ later Ọlọ́run wá bá kábíyèsí ṣe pẹ̀lú inú kan. Wọ́n ṣàrí ẹni tí
Rónkẹ́ olórí Rónkẹ́ tó ta kìíní fún èlò wọn ní kìíní bí 20 something character bí 24 character ní kìíní wọn ní ó ti pẹ́ olden days gold ni wọ́n fi ṣe olden days kí wọ́n fi compare sí níbo náà ti fẹ́ ṣé wọ́n tún lè rí wọ́n ti fẹ́ rí original yẹn wọ́n ti fẹ́ rí original wọ́n lè rí o pẹ̀lú bí kábíyèsí bí level wọn ṣe pọ̀ tó ní Nàìjíríà yìí wọ́n lè rí o bet ǹjẹ́ kìí ṣe embarrassment number one olórí Rónkẹ́ ó ti tarnish image ẹ̀ ó fẹ́ try láti tarnish image Ọọ̀ni kábíyèsí ó mà ṣe ọmọ yẹn mà disgrace ara ẹ̀ kábíyèsí ẹ̀ ní fi ṣèbínú wọ́n sì action tẹ fẹ́ take ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí gbogbo nǹkan tí ju gbogbo ẹ̀ lọ ni pé àti rí crown kábíyèsí tó bá pàdé àti rèé sí that is àwọn bí another question tí gbogbo èèyàn máa sọ ọpẹ́ ní fọ́lọ́run ẹ̀yin èèyàn wa ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa ẹ bá wa subscribe ẹ bá wa share ẹ dẹ̀ bá wa like ẹ fi tó kù sí comment section ẹ ṣé bye.